wá láti ìlú Ìlọrin, ẹ wá fi ẹ̀sìn ṣẹ̀ríà àbí òfin ṣẹ̀ríà, ẹ fẹ́ wá fi gbé èèyàn nílẹ̀ Yorùbá wa ń bí. Ẹ wá láti ìlú Ìlọrin, ẹ lẹ́ fẹ́ wá mú Tani Ọlọ́run lórí kíni. Ṣé ẹ rẹ́yìn ẹlẹ́sìn Mùsùlùmí, àwàdà yín ti pọ̀ jù. Ohun kan tí mo fẹ́ jẹ́ kó yé àwa ọmọ Yorùbá ni wípé gbogbo ọmọ Yorùbá pátápátá ni o. Ohun tí mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ ni wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe lórí ọ̀rọ̀ pé bí èèyàn jẹ́ oníṣẹ̀ṣe tàbí èèyàn jẹ́ ẹlẹ́sìn Islam. Mo fẹ́ jẹ́ kí ẹ wo nǹkan, ẹ ń sọ wípé àṣà Yorùbá yàtọ̀ sí ìṣẹ̀ṣe. Wípé torí wípé ẹ jẹ́ ẹlẹ́sìn Islam kò ní kí ẹ má jẹ́ ọmọ Yorùbá. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́kọ́ gbé yẹ̀wò ni wípé ìwọ tó bá jẹ́ ẹlẹ́sìn Islam, báwo ni wọ́n á ṣe dá ẹ mọ̀? Ṣèbí nípa ìmúra rẹ, nípa ìsọ̀rọ̀ sí rẹ, nípa ìṣesí rẹ, òun ni wọ́n á fi dá ẹ mọ̀ wípé ẹlẹ́sìn Islam ni ọ́. Tó bá wá gba ẹ̀sìn Islam, tó wá ṣe gbogbo ohun tí mo kà sílẹ̀ yìí ní ìlànà Islam bó ṣe yẹ kó o ṣe, ní ìlànà Islam bó ṣe yẹ kó o tọ̀, wọ́n á sọ fún ẹ wípé o kì í ṣe ojúlówó Mùsùlùmí. Ẹ jẹ́ kí n wá béèrè nǹkan lọ́wọ́ yín. Tẹ́ ẹ bá wá gba ẹ̀sìn Islam, tẹ́ ẹ gba ẹ̀sìn Mùsùlùmí, tẹ́ ẹ wá ń wọ aṣọ wọn nílẹ̀ Àràbú, tẹ́ ẹ ń wé láwàní wọn sórí, tẹ́ ẹ ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe, ẹ dákun, àṣà Yorùbá dà nínú ẹ̀. Ṣé bẹ́ẹ̀ tí ẹ ń sọ látọjọ́ yìí wípé àṣà Yorùbá ni, ìwọṣọ wa ni, ìṣesí wa ni, gbogbo àwọn jàláàbù tẹ́ ẹ ń wọ̀, gbogbo àwọn ìjáàbù tẹ́ ẹ ń wọ̀ sórí, gbogbo ohun tẹ́ ẹ ń ṣe, èwo ló tọ́ka sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nínú ẹ̀? Èwo ló jẹ́ kó mọ̀ wípé ọmọ káàárọ̀ oòjíire ni ẹ́? Èwo ló jẹ́ kó mọ̀ wípé ilẹ̀ Odùduwà ló ti ṣẹ̀ wá? Ohun tí mo fẹ́ jẹ́ kó yé wa ni wípé ohun tí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ń bá wa fà yìí kì í ṣe nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe o. Ohun tó ń fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ pa àmì ìdánimọ̀ wa rẹ́ nílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ pa ọmọlúwàbí wa rẹ́ nílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ sọ ohun gbogbo tiwa pátápátá di ti ilẹ̀ Àràbú. Eléyìí kì í ṣe pé bí àwọn bá Mùsùlùmí jà bí wọ́n bá oníṣẹ̀ṣe jà o. Ohun tí wọ́n fẹ́ ṣe gangan nìyẹn. Ohunkóhun tá a bá ń ṣe nílẹ̀ wa tó bá ti lè máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé àwọn kan sì wà níbì kan tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Yorùbá, tí wọ́n ń tẹ̀lé ìlànà tí àwọn baba ńlá baba wọn fi sílẹ̀, gbogbo ohun tí àwọn Mùsùlùmí lè ṣe láti tako irú ohun bẹ́ẹ̀ ni wọ́n á máa ṣe. Ìdí rèé tí wọ́n fi rán èèyàn láti ìlú Ìlọrin. Ẹ dákun, kò tí ì yé mi dáadáa. Ṣé Ìlọrin gangan lẹ ti fẹ́ ṣe ìdájọ́ fún Tani Ọlọ́run ni? Àbí àwọn ará Ìlọrin ní Tani Ọlọ́run ṣẹ̀? Nítorí kò yé mi. Ṣé ọmọ Ìlọrin ni Allah ni àbí ọmọ Ìlọrin ni Muhammad tí gbogbo yín ń tẹ̀lé yìí? Tó fi wá jẹ́ pé àti Ìlọrin lẹ ti rán àwọn ọlọ́pàá wá, lẹ ti rán àwọn agbófinró wá kan wá mú Tani Ọlọ́run. Kí ló dé tí ẹ ò fi lè rán àwọn agbófinró tí ń bẹ ní ìlú Ìbàdàn, ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lọ mú Tani Ọlọ́run? Tí kì bá ń ṣe wípé ó ní ohun kan tẹ́ ẹ fẹ́ ṣe ní kọ̀rọ̀. Àbí ìdájọ́ tó ń fẹ́ ṣe fún Tani Ọlọ́run tó bá jẹ́ pé wọ́n mú ní ìlú Ìlọrin kọ́ ni wọ́n máa ṣe fún ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ Yorùbá, ohun tí mo fẹ́ jẹ́ kó yé wa ni wípé ohun tí ń bẹ nílẹ̀ yìí kì í ṣe nípa ìṣẹ̀ṣe. Wọ́n fẹ́ pa ìdánimọ̀ wa rẹ́ nílẹ̀ Yorùbá ni. Wọ́n fẹ́ pa ohun tá a fi ń jẹ́ èèyàn rẹ̀ nílẹ̀ Yorùbá. Ohun táwọn èèyàn fi ń dá wa mọ̀ wọ́n fẹ́ pa á rẹ́. Ó sì dá mi lójú pé gbogbo ojúlówó ọmọ ọkọ Yorùbá pátápátá wọn ò ní gbà. Tẹ́ ẹ bá rí ẹnikẹ́ni nínú ọmọ Yorùbá tó ń gbárùkù ti àwọn ẹlẹ́sìn Islam yìí ní gbogbo ohun tí wọ́n ṣe, ẹ mọ̀ wípé ẹni náà kì í ṣe ojúlówó ọmọ Yorùbá, kò sì fẹ́ ire fún ilẹ̀ Yorùbá. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n dá sí ọ̀rọ̀ náà, nítorí ó dá mi lójú wípé tí kì bá ń ṣe pé wọ́n dá sí ọ̀rọ̀ náà á ti di yánpọnyánrin, á ti di iṣu ata yanyan, nítorí pé ó dá mi lójú pé àwọn ènìyàn ò ní gbà kí wọ́n mú Tani Ọlọ́run kúrò lágbègbè náà. Ohun tó bá máa dà ló máa dà. Inú mi dùn láti jẹ́ oníṣẹ̀ṣe. Ẹlẹ́bọ ni mí, ẹlẹ́bọ ni ìran mi, ẹlẹ́bọ ni ìran tí màá tún dá sílẹ̀. Ọmọ Yorùbá, ẹ má ṣe sun àsùnpiye, ẹ má ṣe sun àsùnpara. Ẹ jí, ẹ má jẹ́ kí wọ́n parọ́ fún yín pé ẹ̀sìn Islam ni wọ́n ń jà fún. Kì í ṣe wípé wọ́n ń jà fún Ọlọ́run kan o, nítorí pé Allah àwọn gan kì í ṣe Ọlọ́run. Nítorí pé àwọn tó ní Allah wọn ò sọ ní Ọlọ́run. Àwa nílẹ̀ Yorùbá wa níbí la yí padà. Ẹ má jẹ́ kí wọ́n pa ìdánimọ̀ wa rẹ́ nílẹ̀ Yorùbá. Ẹ tètè jí kẹ́ ẹ gbèjà ilẹ̀ yín